dédé àsìkò yìí o, ọmọ ní mo dẹ̀yìn náà ni ẹ kú bójú ọjọ́ ṣe rí. Kí lóhun tí a fẹ́ mú wá fún yín lónìí? A fẹ́ mú òwe wá. Yorùbá bọ̀ wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi wà. Ẹ jẹ́ ká wò ó. Òwe jẹ́ oríṣi ewì alohùn tí ó kún fún ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí àwọn àgbà máa ń lò láti fi ṣàlàyé ọ̀rọ̀. Òwe jẹ́ oríṣi ewì alohùn tí ó kún fún ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí àwọn àgbà máa ń lò láti fi ṣe àlàyé ọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wò ó. Ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyálé ilé kì í sè é. Ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyálé ilé kì í sè é. A máa ń pa òwe yìí láti fi ṣí èèyàn létí nígbà tí a bá ń rí bóyá ẹni méjì kan wà tí ìyàwó ti fẹ́ máa ṣe ju nǹkan tí ọkọ rẹ̀ sọ fún pé kó máa ṣe lọ. A lè fi òwe yìí láti fi ṣí i létí, láti fi fún ní ìmọ̀ràn wípé ọbẹ̀ tí baálé ilé kì í jẹ, ìyálé ilé kì í sè é. Òmíràn sọ wípé ogún ọmọdé kì í ṣeré fún ogún ọdún. Ogún ọmọdé kì í ṣeré fún ogún ọdún. Kò sí bí àwọn ọmọ wẹ́wẹ́ ṣe lè wà kí wọ́n jẹ́ ogún tí à ń pè ní 20, kí wọ́n máa ṣeré láti kékeré, kí wọ́n tún jẹ́ ogún yẹn títí tó máa fi ṣeré pé ogún ọdún, kò lè ṣeé ṣe. Nítorí pé látara ẹ̀, a máa ti rí ẹlòmíràn tí ìwé kíkà tó ti gbé lọ sí ìlú ọba, a máa rí ẹlòmíràn tó ti lọ sí ìlú bòmíì, a máa rí ẹlòmíì tó ti lọ sílé ọkọ. Kò sí bí wọ́n ṣe lè ṣe tí wọ́n sì máa pé ogún nígbà tí wọ́n bá pé ogún ọdún. Ẹ jẹ́ ká tún wo òmíràn. Àwòdì òkè kò mọ̀ pé ará ilẹ̀ ń wo òun. Àwòdì òkè kò mọ̀ wípé ará ilẹ̀ ń wo òun. Tí a bá rí ẹnìkan tó ń hùwà ìbàjẹ́, a máa ń pa òwe yìí láti fi ṣí wọn létí wípé gbogbo ohun tí ò ń ṣe tó rò pé ẹnìkan ò rí ẹ, bó ṣe ń ṣe làwọn kan rí o pé àwòdì òkè kò mọ̀ wípé ará ilẹ̀ ń wo òun. Ẹ jẹ́ ká tún wo òmíràn. Bí etí kò gbọ́ yìnkì, inú kì í bàjẹ́. Bí etí kò gbọ́ yìnkì, inú kì í bàjẹ́. A máa ń pa òwe yìí nígbà tí a bá rí ẹnìkan bóyá ó lọ ṣe òfófó fún ẹni tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó wá sọ̀rọ̀ yìí fún. Kò sẹ́ni tó máa gbọ́ wípé wọ́n sọ̀rọ̀ òun lẹ́yìn tí inú ò ní bí, tí ò ní fẹ́ jà. Nígbà tó bá wá ń ṣe èyí, a wá máa sọ fún ẹni tó sọ̀rọ̀ pé tí ìwọ ò bá ti sọ̀rọ̀ yìí fún o, ṣé o mọ̀ pé ẹni yìí kò lè bínú tó báyìí? Bí inú ò bá gbọ́ yìnkì, inú kì í bàjẹ́. A tún ní ìmíràn tó sọ wípé adìyẹ funfun kò mọ́ra rẹ̀ lágbà. Adìyẹ funfun kò mọ́ra rẹ̀ lágbà. Nígbà tí a bá rí àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá, tó ń ṣe ohun tó yẹ káwọn ọmọ kékeré ṣe, a lè pa òwe yìí fún láti ṣí i létí wípé ṣé o mọ̀ pé àgbà ló ń bà yín ni? Adìyẹ funfun ní ẹ̀, ṣé ò wá mọ́ra ẹ lágbà ni? Láti lè fi sọ fún pé ohun tí ò ń ṣe kò bójú mu tó. A máa ń pa òwe yìí fún irú ẹni bẹ́ẹ̀. A tún ní ìmíràn tó sọ wípé àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́. Àgùntàn tó bá bá ajá rìn yóò jẹ̀gbẹ́. Gbogbo ara àwọn ẹranko tó jẹ́ ajá ó fẹ́ràn láti máa jẹ ìgbẹ́, láti máa jẹ ìgbọ̀nsẹ̀. Ṣùgbọ́n àgùntàn ní tirẹ̀, òun ò fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀. Tí a bá wá rí àgùntàn tó ń bá ajá rìn, kò sí tó bá pẹ́ tó ti jọ ń lọ, tó ti jọ ń bọ̀, ohun tí ẹnìkan ń ṣe tí ò dáa tí ò sì ń bá ẹni yẹn ṣe, tó bá yá ìwọ náà padà mú ìwà yẹn lára ẹni yẹn. La fi máa ń sọ wípé àgùntàn tó bá bá ajá rìn á jẹ̀gbẹ́. A tún ní òmíràn tó sọ wípé ẹni tí yóò joyin inú àpáta kì í wo ẹnu àáké. Ẹni tí yóò joyin inú àpáta kì í wo ẹnu àáké. A máa ń pa òwe yìí fún yàn nígbà tí a bá fẹ́ ṣe ìforítì pé kò sí bí o ṣe lè fẹ́ ṣe láti ṣe rere nílé ayé tí ò bá mú eléyìí kó ká mọ́ra.